orí mi ò ní burú, ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dè, tọmọtọmọ taya tẹbí tará, gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ ń gbọ́ mi tí ẹ ń wò mí, orí yín, ìṣẹ̀dá yín àtẹbí àtará yín kò ní gbàbọ̀dè tọmọtọmọ. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń yára ṣe jungle justice, ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, màá fẹ́ kí ẹ bá mi gbọ́ ètò mi tí mo fẹ́ ṣe yìí. Gbogbo àwa tó jẹ́ wípé a máa ń dá rìn, tí a bá ti ń lọ síbì kan yálà ọ̀sán àbí lálẹ́, a máa ń dá rìn. Ẹ̀yin náà ẹ bá mi gbọ́ ètò yìí. Gbogbo àwa tí a máa ń ṣe jungle justice lẹ́ẹ̀kan sí i, màá rọ̀ wá ká máa fi ẹ̀ṣọ́ sí i, nítorí wípé àwọn àgbàlagbà wọ́n ní orí yéye ní mògún, taláìṣẹ̀ ló pọ̀ ńbẹ̀. Orí yéye ní mògún, taláìṣẹ̀ ló pọ̀ ńbẹ̀. Òwe àwọn bàbá wa ni. A kú déédéé wòyí gbogbo ojú tó ń wò mí, ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? Kí ni atótónu mi? Arákùnrin kan ló sọ ìtàn ìgbésí ayé ẹ̀ fún mi. N tó ṣẹlẹ̀ sí ní kò pẹ́ yìí, ó sọ ìrírí ẹ̀ tó ṣẹlẹ̀ sí ní àìpẹ́ yìí, ó sọ fún mi. Ó sì ní kí n sọ fún àwọn èèyàn lórí ètò mi tí mo máa ń ṣe ní YouTube, ní Facebook, kó lè jẹ́ àríkọ́gbọ́n, kó lè jẹ́ àǹfààní fún gbogbo àwọn tírú ẹ̀ bá fẹ́ kó má bàa ṣẹlẹ̀ sẹ́lòmíì. Kí ló ṣẹlẹ̀ sí i? Arákùnrin yìí jẹ́ bricklayer ni. Àwọn tí wọ́n máa ń mọlé, tí wọ́n máa ń rẹ́lé, tí wọ́n máa ń báni kọ́lé. Ṣùgbọ́n ìlú òkè ló ń gbé, Ọ̀ṣun State. Ó wá s'Èkó láti wá ṣiṣẹ́. Ó wá sí abala ibìkan ní ìhà Ìkòròdú ń bí. Níbẹ̀ ni iṣẹ́ ti gbé lọ sí ibi tó ń pè ní Mòwe Ìbàfò. Wọ́n bẹ̀ wọ́n pé wọ́n bá wọn ṣiṣẹ́ kan ńbẹ̀, òun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ míì tí wọ́n tún jọ pàdé gẹ́gẹ́ bí bricklayer. Nígbà tí wọ́n lọ síbẹ̀, ibi tí wọ́n kó wọn sí láti máa ṣiṣẹ́, wọn ò láǹfààní àti máa padà wá sí Ìkòròdú wá sùn, wọ́n ń sùn ní sáìtì yẹn. Nínú sáìtì tí wọ́n ti ń ṣiṣẹ́, ibẹ̀ ọgbà wà ńbẹ̀, ó ní fẹ́ǹsì. Wọ́n mọ ilé nínú ibẹ̀, wọ́n rẹ́ ilé yẹn. Wọ́n gba iṣẹ́ yẹn láti bẹ̀rẹ̀, wọ́n ń kọ́ ọ lọ sókè. Ṣùgbọ́n arákùnrin tí a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí, ìkan lára àwọn bricklayer yẹn tí à ń sọ, tó bá ti fẹ́ jẹun, òun máa ń rìn jáde lọ́wọ́ ìrọ̀lẹ́, ó fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti mineral. Ó wá máa ń lọ ra búrẹ́dì àti mineral níbi street kẹta. Tó bá ti ṣíwọ́ iṣẹ́ tàbí lọ́sàn-án, ó máa ń lọ ra búrẹ́dì àti mineral tó máa jẹ. Á jẹ. Lálẹ́ ọjọ́ burúkú èṣù gbomimu tí wàhálà yìí dé bá, tó bọ́ sí ọwọ́ àwọn oníjungle justice tá à ń sọ yìí, àwọn oní ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yìí, ní ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ tá a pè ní Mòwe Ìbàfò tí wọ́n ti lọ ṣiṣẹ́ yìí, nínú sáìtì yìí, àwọn olè máa ń dà wọ́n láàmú ń bẹ̀, bí kí wọ́n yọ bọ́gláàrì wọn, kí wọ́n yọ popping machine wọn, kí wọ́n yọ fóònù wọn káàkiri. Wọ́n ti ń bá wàhálà yìí yí síwájú kó tó di wípé arákùnrin yìí lọ ṣiṣẹ́ ńbẹ̀, tó sì jẹ́ pé wọ́n ń ṣọ́ àwọn tí ọwọ́ wọn bá tẹ̀. Wọ́n ti lérí pé ẹni ìwú tí ọwọ́ àwọn bá tẹ̀, àwọn máa pa ni, nítorí wípé gbogbo àwọn táwọn bá ti mú níbẹ̀, táwọn bá ti hand over wọn fún ọlọ́pàá, ọlọ́pàá máa ń fi wọ́n sílẹ̀. Arákùnrin yìí lọ́jọ́ burúkú tá à ń sọ yìí, wọ́n ṣíwọ́ ọṣẹ́ ní bí ọwọ́ alẹ́, aago 7. Ó pẹ́ wọn láti ṣíwọ́ ọjọ́ náà, aago 7 sí 8. Ó wá kúrò ní inú sáìtì, ó fẹ́ lọ ra búrẹ́dì àti mineral bó ṣe máa ń rà tó máa ń jẹ. Ó wá ń lọ sí street kẹta. Ó wá jẹ́ àkókò tó ń lọ yìí, gẹ́gẹ́ bí nǹkan tó sọ, ó ní òun kàn gbọ́ tí wọ́n ń pariwo ó lé ó lé ó lé. Bóyá wájú ni bóyá ẹ̀yìn ni òun ò mọ̀, òun kàn ń sá lọ. Ó ní bóun ṣe ń sá lọ, ẹni tí wọ́n ń lé, òun kàn rí pé ẹnìkan sáré gbára òun kọjá, ẹni tí wọ́n lé ti sá lọ, ó sá wọgbó. Òun náà wá sá lọ, òun ò mọ bí ó ṣe jẹ́.
lọ́ ṣe rá òun mú nìyẹn. Òun náà rí a ti mú igbá àwo ẹmu ẹdè, wọ́n de òun, wọ́n de ọwọ́ òun, wọ́n de sẹ́yìn, wọ́n fi ìdí òun kalẹ̀, wọ́n fi ìdí òun jókòó, wọ́n bẹ̀rẹ̀ sí lu òun, wọ́n gbá òun nígi lórí, gbá òun nígi lẹ́nu. Ó fi jẹ́ pé ó rẹ̀ òun. Ó ní tí wọ́n ń bèrè ní wípé kí lòun wá débí, òun ti ṣe débí. Nígbà tó máa kúrò nínú site, kò mú fóònù ẹ̀ dání ní èrò pé kò ń kàn sáré ra mineral àti búrẹ́dì kó ń padà sínú site. Kò mú fóònù dání tó fi lè communicate àwọn èèyàn tó wà nínú site gẹ́gẹ́ bí street kẹta síbi tó wàhálà yìí ti ṣẹlẹ̀. Kò láǹfààní láti pe ẹni kankan. Wọ́n wá gbé táyà kan lọ́rùn, wọ́n fẹ́ finá sí i. Níbi tí wọ́n ti wá ń pariwo olè àti mólè ẹ bá finá sí i, wọ́n wá kẹrosíìnì lọ sí ọ̀dọ̀ ìyá tó máa ń ra búrẹ́dì lọ́wọ́ ẹ̀ wípé ìyá alágbájá ṣé ẹ ní kẹrosíìnì nílé àbí ẹ ní pẹtrol nílé, a ti mú olè tó máa ń jí nǹkan wá kó ládùúgbò. Wọ́n fẹ́ sọná sí ọkùnrin, wọ́n fẹ́ finá sí, wọ́n fẹ́ fi kẹrosíìnì tàbí pẹtrol sí táyà kó wọ́n ṣàìsàná sí i. Arábìnrin tó máa ń ra nǹkan lọ́wọ́ yìí, òun nìkan ló dá mọ̀ wípé ó máa ń wá ra nǹkan lọ́wọ́ òun, àti pé ó máa ń gbé aṣọ iṣẹ́ bíríkìlà wá nígbà míì láti wá fi ra nǹkan lọ́wọ́ òun tí ò ní tí ì bọ́ra sílẹ̀. Bó ṣe ṣiṣẹ́ aṣọ iṣẹ́ bíríkìlà tó ń ṣe ó nígbà míì ó máa ń gbé wá láti lọ fi ra oúnjẹ lọ́dọ̀ ẹ̀, ra búrẹ́dì àti mineral tá à ń sọ yìí. Arábìnrin yìí ní kété tí arábìnrin rí tí wọ́n ti ń lù ú, òun tilẹ̀ dá obìnrin yẹn mọ̀ mọ́. Obìnrin yẹn gangan ló wá ṣẹ̀ṣẹ̀ dá mọ̀ wípé ẹ fi ọkùnrin ilé ẹ̀ mọ́ lù mọ́. Ó mọ arákùnrin yìí kì í ṣolè. Ó dà pé bricklayer ní máa yìí torí máa ń wá ra búrẹ́dì àti mineral lọ́wọ́ òun. Bẹ́ẹ̀ náà lárákùnrin ti sọ pé búrẹ́dì àti ọ̀dẹ̀ tí ń sọ tẹ́lẹ̀ nígbà tí wọ́n lù ú wípé bricklayer ló òun fẹ́ lọ ra búrẹ́dì àti mineral lọ́dọ̀ yẹn woman kan tó wà ní street lọ́hùn yẹn ni. Ìyá yìí ló gbà sílẹ̀, arábìnrin ló gbà sílẹ̀ kúrò lọ́wọ́ ikú òjijì tí wọn ìbá fi pa lọ́jọ́ tá à ń sọ yìí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yọ táyà kúrò lọ́rùn ẹ̀. Wọ́n wá ní kó fi fóònù ẹ̀ pé àwọn tó kù ẹ̀. Ó ní òun ò mú fóònù dání, fóònù ń wà ní site níbi táwọn ti ń ṣiṣẹ́. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé òun lọ sí site níbi tóun ti ń ṣiṣẹ́, táwọn ikú òun wà níbẹ̀. Ó tó wá jọ rí àwọn papọ̀ níbi tóun ti ń ṣiṣẹ́ lélẹ́yìí. Ẹni tó lè tí wọ́n wá ó ti sá lọ. Eléyìí ni mo fi ṣe ládùúrà ní ìbẹ̀rẹ̀ ètò yìí wípé ẹlẹ́dàá èmi àti ìwọ tó ń gbọ́ mi kò ní gbàbọ̀dé tọmọtọmọ. A ò ní sì rìn, a ò ní sì jẹ. Ìrírí ayé arákùnrin yìí tó ní ká fi kọ́ra wa lọ́gbọ́n nìyí. Ẹ wò ó, bí a bá ń lọ síbì kan pàápàá jùlọ tó bá jẹ́ alẹ́, ẹ má jẹ́ ká máa dárìn, ẹ jẹ́ ká máa lọ ní méjì tó bá ṣe ní mẹ́ta. Bí a bá ń lọ síbì kan, ẹ má jẹ́ ká gbàgbé láti máa mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa dání láti fi lè máa communicate, tàbí ká sì máa sọ ibi tá à ń lọ fún àwọn èèyàn. Arákùnrin yìí bá kú òjijì bí ò bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyá tó ń ta mineral àti búrẹ́dì yìí fún yìí. Gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi, ẹ bá mi share program yìí o, kó lè bá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn wa, ọmọ wa, ọ̀rẹ́ wa, ẹbí àti ará wa. Ọ̀rọ̀ náà ò pọ̀. Ìrírí ayé arákùnrin yìí tó fi ní ká sọ fún àwọn èèyàn láti kó mọ́ òun láti sọ yìí. Atẹ́niwíjọ́ lórúkọ tèmi, ìkànnì Atẹ́niwíjọ́ lẹ̀ ń wò. Títí ẹ ó tún bá mi pàdé lórí ètò tí mo pè ní ayé pé méjì nígbà míì. Ẹ bá mi share program yìí. Iná ò ní tán owó yín. Owó tẹ́ fi ń ra dátà, ibi tẹ́ ti ń rí kò ní dí. Àpò ṣàṣàmùrà kì í gbẹ, àpò yín ò ní gbẹ. Ó dìgbà.